ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ tí ń wò wá. Orúkọ tèmi kò yí padà. Òjíṣẹ́ náà ni mo ṣì ń jẹ́. Ohun tá mú fún wa, tá mú wá lénìí náà ojú pé ọ̀rọ̀ yẹn ti ń gbé mi lọ́kàn láti ibi ijọ́ mélòó kan. Bí àmà náà ṣe sọ sí mi lọ́kàn pé kí n tẹ̀ sọ̀rọ̀ yìí síta. Bóyá èèyàn kan àbí méjì àbí mẹ́ta ó máa help wọn. Ohun tó ń gbé mi lọ́kàn náà ni wípé ṣe rí àwa obìnrin, ọmọ sọ pé obìnrin ló láyé, obìnrin náà dẹ̀ ló tún da ayé rú. Ọ̀nà tún sọ pé láìsí obìnrin ayé ò lè dùn. Kí ló wá dé? Ẹ̀yin obìnrin, ẹ jẹ́ ká gbé agbára lẹ̀, ẹ gbé agbára lẹ̀. Ibi tẹ́ ẹ gbé agbára yẹn sí, ẹ gbé lẹ̀. Ẹ gbé lẹ̀, ẹ gbé lẹ̀. Kí ló dé? Ẹ máa fẹ́ ọkọ. Àzúmì pé ẹ̀yin wà ní Nàìjíríà. Ọkọ yín wà abroad. Ọkọ yín yẹn wá struggle títí. Ó mú yín wá sàn. Ìgbà tó mú yín wá ẹjọ́ ń gbé papọ̀, ẹ̀ ń bímọ fúnra yín. Nígbà tí wọ́n ń bímọ fúnra yín, at the end of the day, Ọlọ́run ṣèyanu ẹra lé sí abroad, ẹ̀ ń gbé ń bẹ̀. Wọ́n dẹ̀ sọ pé woman first, because any European country or any UK nǹkan wọ́n máa ní women first. So torí pé tí wọ́n wá sọ pé women first yẹn, yìí náà wá ń ba ọjọ́ ọ̀la yín jẹ́. Ẹ wá ń ba ọjọ́ ọ̀la yín jẹ́, ẹ̀yin obìnrin. Kí ló dé? Ẹ gbágbára lẹ̀ náà. Wọ́n wá mú yín dá abroad tán. Ẹ wá tẹ̀lé àwọn tó jẹ́ pé ẹ mọ̀ pé àwọn pípù yìí wọ́n lọ́kọ ńlé o, àwọn tó jẹ́ pé dàbí mo ṣe dà náà máa ń ṣe. Ẹ wá máa tẹ̀lé wọn. At the end of the day ńkọ́, ọmọ wa di pé ẹ̀yin tó jẹ́ pé ọkọ yín struggle láti mú yín wá sílé òyìnbó, ẹ wá mú ọkọ yẹn, ẹ kọ́kọ́ lè bọ́ta náà nínú ilé tó fowó ara ẹ̀ ra o. Ẹ lè bọ́ta, tẹ́ bá wá lè bọ́ta, ẹ wá gàba sínú ilé. Meanwhile, ilé tó dẹ̀ rà lábroad ọ̀hún kẹrin kì í ṣe pé wọ́n sanwó ẹ̀ cash. Kò sẹ́ni tó ra ilé lábroad àbí anywhere in European country or what do they call it? Nobody tó máa ra ilé tó máa kówó yẹn lẹ̀ cash. Wọ́n fi 20 years, 15 years, 30 years ni wọ́n fi sanwó ilé. Ó depend lórí ibẹ̀ bá ṣe ra iye tó bá pè fún yín. Meanwhile, tó bá dẹ̀ ti lé ọkọ ẹ bọ́ síta sínú ilé, since tó bímọ fún ẹ, wàá sì máa sanwó ilé yẹn, ọkọ yẹn sì máa sanwó ilé yẹn lọ. Since tóbìnrin yẹn bímọ fún ọkùnrin yẹn rádà, ọkùnrin yẹn sì máa san owó ilé yẹn lọ. Meanwhile, ọkùnrin yẹn ò dẹ̀ gbé nínú ilé yẹn. Kí ló dé ẹ̀yin obìnrin? Ẹ gbáyé lẹ̀ kó dáa. Ẹ̀yin ò wá mọ̀ wípé àṣesílẹ̀ láyé yìí òun ni àbọ̀ wá bá o. Àṣesílẹ̀ òun làbọ̀ wá bá. Tó bá bọ́kùnrin, tó bóbìnrin, nǹkan tó bá ṣe fún ọmọ ọlọ́mọ wọ́n á ṣe fún ẹ o. Ẹ máa ronú yẹn o. Nǹkan tó bá ṣe fún ọmọ ọlọ́mọ wọ́n á ṣe fún ẹ o. Àti gbogbo ẹ̀yin tẹ́yìn títorí benefit owó ọmọ, especially ẹ̀yin tẹ́ wà ní Europe yìí. Tẹ́yìn títorí benefit owó ọmọ tẹ́ máa mú ọkọ yín, tẹ́ máa lé wọn kúrò nílé. Ẹ ṣọ́ra ọjọ́ alẹ́. Ẹ ṣọ́ra gidigidi torí ọjọ́ alẹ́ o. Bí Ọlọ́run ṣe fi ọ̀rọ̀ yẹn sí mi lọ́kàn, òun ló jẹ́ kí n ṣá, mo ti ń pamọ́ra láti ibi ijọ́ yìí pé kí ni mo fẹ́ sọ, kò kàn mí jáde, kálukú ló mọ bó ṣe ń lo life. But spirit mi ò gbà fún mi, ó ṣàfẹ́ kí n ṣá sọ̀rọ̀ yẹn síta. Kí ló dé? Ṣógun láyé ni. Ilé ayé ẹsẹ̀ mẹ́fà. Ẹ wá dé lóyìnbó tán, ẹ wá sọkọ yín di gbẹ̀wù dání, ẹ wá lè bọ́ síta torí pé ẹ máa ṣe bí pé nífẹ̀ẹ́, ẹ máa bímọ fún. Tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ ọkọ tó fẹ́, kí ló dé tó ń bímọ fún? So mi pé o kàn bímọ fún so that ọkọ yẹn á lè rò pé o nífẹ̀ẹ́. Tó sọ títí tọkọ yẹn máa fi ra lé. Tó bá wá ra lé tán, after ọdún kan àbóṣù mẹ́fà, wà wá lé ọkọ yẹn bọ́ta. Ọkọ yẹn á dẹ̀ sì máa sanwó lé yẹn lọ, bóyá 10 years ló fẹ́ fi sanwó, bóyá 15 years ló fẹ́ fi sanwó yẹn. Á dẹ̀ sì máa sanwó lé yẹn lọ, ọkọ wa máa rìn káàkiri. Ìwọ máa jókòó tì ilé tó jẹ́ pé ọkọ ló ṣiṣẹ́. Wà wá jókòó tì, wà wá máa lóun jẹun. Àwa dọ̀jú alẹ́, àwọn ọmọ tiẹ̀ náà wá fọ́kọ, wá fẹ́ yàwó. Irú nǹkan tó ṣẹlẹ̀ wá máa ṣẹlẹ̀, wọ́n máa pariwo kiri. Kí ló dé? Ṣé ẹ̀yin obìnrin ò kí ń ronú ni? I'm sorry to say. Ṣé à kí ń ronú ni? Kí ló dé? Kí ló dé gan? Kí ló dé? Tẹ́ ń mú ayé àwọn ọkùnrin, tẹ́ ń bá ayé wọn jẹ́ labroad. Kí ló dé? Ìkan mo gbọ́ ní UK now. Máa yẹn mú ìyàwó ẹ̀ wá, and I think bóyá àwọn èèyàn kankan ti máa gbọ́. Máa yẹn mú ìyàwó yẹn wá láti Nàìjíríà. Àwọn Yíbò ni wọ́n. Ó mú ìyàwó yẹn wá láti Nàìjíríà. Ìgbà tó mú wá láti gbé lọ sí UK.
ìgbà tó gbéyàwó yẹn dé UK ńkọ́ woman yẹn kọ́ nurse ó mú woman yẹn ṣàkọ́ nurse níbẹ̀ influence máa yẹn náà ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣẹ́mọ̀ òun ti pẹ́ níbẹ̀ ó ti mọ where about everything bó ṣe lọ náà ìgbà tó mú ẹ débẹ̀ tán ó mú ẹ débẹ̀ wá ń bímọ fún tán ó wá gàbà lórí ọkùnrin tó yẹ pé ó mú ẹ wá láti from scratch ó wá dé lóyìnbó tán ó wá ń gàbà lé lórí ó wá sọ pé yẹn kò lè send owó sí family ẹ o kò lè send owó sí yẹ kò lè send owó sí bàbá ẹ o kò lè send owó sáwọn àbúrò ẹ o kò lè send owó sí anybody in fact máa yẹn ò lè build ilé ní sí pé èèyàn wà lábúrò tó ń build ilé sí Nàìjíríà kò lè ṣe ìwọ kẹ̀dẹ̀rẹ́ yìí ó dẹ̀ ń build ilé sí Nàìjíríà pẹ̀lú gbogbo owó tó ń gbà lọ́wọ́ ọkùnrin yẹn kí ló dé ẹ̀rọ àtúbọ̀tán ẹ̀rọ ọjọ́ ọ̀la àwọn ọmọ tá à ń bí ẹ̀rọ ọjọ́ ọ̀la àwọn ọmọ tá à ń bí kí ló dé ẹ̀yin obìnrin kí ló dé tẹ̀ ń bayé jẹ́ kí ló dé torí kí ni mo fẹ́ wa Ferrari mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwò ẹ ti gbàgbé pé láyé ẹsẹ̀ mẹ́fà ni nígbà tẹ́yìn bá dàgbà tẹ́ bá kú tán gbogbo nǹkan tẹ́ ṣe fún ọkùnrin yẹn ṣáwọn ọmọ yóò ní máa jẹ̀yà ẹ̀ ẹ sọ fún mi ṣáwọn ọmọ yóò ní máa jẹ̀yà ẹ̀ ní so story tí mo ń sọ lọ woman yẹn ó sọ fún ọkọ yẹn ò lè send ilé fún ìyàwó àmì kò lè send owó fún àwọn parent ẹ̀ tó bí tó tọ́ dàgbà tó rí tí wọ́n rí pé àwọn òbí ẹ̀ tọ́ dàgbà tán tó wá fẹ́ ṣé táwọn òbí ò bá fowó train ọmọ yẹn tí wọ́n tọ́jú ọkùnrin yẹn dáadáa ṣé wọ́n máa sọ pé ó fẹ́ fẹ́ ní àbókan rí lẹ́gbẹ̀ẹ́ títí ó máa lọ fẹ́ ni nígbà tí àwọn ìyá tó da ẹ̀jẹ̀ lé ọmọ lórí tó tọ́ tó dàgbà tó lọ yunifásitì tó lọ ìlú òyìnbó ṣebí torí pé wọn náà rí ipò fine ó dá ó lówó lọ́wọ́ ìlú òyìnbó ló wà ló jẹ́ kó lọ fẹ́ kí ló dé ẹ jẹ́ káwọn ọkùnrin tọ́jú òbí wọn òun á débẹ̀ tán ó wá ń ṣe nurse ìgbà tó wá ń ṣe nurse tán so now ẹ ti bímọ yọmọ tó bí so ó wá mú ọkọ yẹn ó wá lè jáde kúrò nílé meanwhile ẹ rántí pé mo sọ pé ọkọ yẹn ó sì máa sanwó ilé yẹn lọ bóyá 10 years bóyá 15 years náà fi máa sanwó ilé yẹn lọ torí pò dẹ̀ ti bímọ fún yẹn òfin wọn níbẹ̀ yẹn ni tọ́kùnrin bá ti lè ra lé báyìí ìgbà yẹn ni àwọn obìnrin yẹn máa gbé wèrè jáde lọ́ máa lé ọkùnrin yẹn bọ́ta òfin wọn kẹ̀dẹ̀rẹ́ tọ́kọ bá ti lè bọ́ síta ó sì máa sanwó ilé yẹn lọ nígbà torí àwọn ọmọ kọjọ máa gbé ń bẹ̀ ìwọ ìyàwó máa gàbá lórí ilé tọmọkùnrin yẹn sanwó ẹ̀ ọmọkùnrin yẹn máa sọ́fà káàkiri kí ló dé ẹ̀yin obìnrin especially ẹ̀yin obìnrin UK yẹn ẹ lọ tọwọ́ ọmọ yín bá aṣọ ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí yín ìdájọ́ Ọlọ́run ó ń bọ̀ lórí yín tẹ́ ẹ bá tọwọ́ ọmọ yín bá aṣọ ẹ máa tí kẹrẹkẹrẹ jẹjẹ ẹ máa bẹ́ẹ̀ ṣe máa bayé jẹ́ nìyẹn now ó wá mú ọkùnrin yẹn nìsí ó lé bọ́ta kúrò nílé ìgbà tó lé bọ́ta ọkùnrin yẹn wùgbọ́ nìkan wá ń jàbá sínú ilé tọkùnrin yẹn bá ti ṣe nǹkan kan bá àbó sọ̀rọ̀ wá ti sáré pọlọ́pàá kí ló dé ṣé ìfẹ́ la máa pè yẹn ni àbí ojú kòkòrò ò nífẹ̀ẹ́ ọkùnrin yẹn náà ojú kòkòrò ni náà nísìnyìí máa yẹn wá ní láti padà wá sínú ilé yẹn ó wá sọ wípé òun tóun mú ẹ wá láti inú ẹrọ̀fọ̀ òun wá mú ẹ wá sábúrọ̀dù tán sí UK tán ó wá di nọ́ọ̀sì tán di pé ó di professional nọ́ọ̀sì tán ó wá lóun ò mọ̀ ṣe òun ò lè send ilé sí family òun ò lè send anything ìwọ́dẹ̀ ń kọ́lé sí Nàìjíríà ò dẹ̀ jẹ́ kóun mọ̀ ìbínú yẹn àti ìrònú yẹn máa yẹn dẹ̀ ṣùtì wúmà yẹn pa ṣèbẹ̀rí iṣẹ́ báyìí ṣé kò jèrè iṣẹ́ owó ẹ̀ báyìí gbogbo nǹkan tó wá ń kó jọ gbogbo ilé tó kó sí Nàìjíríà ẹ jọ̀ọ́ ta ló máa gbà báyìí ṣáwọn ọmọ ẹ̀ tó bí sí UK ló máa lọ gbà á ní níbo for where ṣáwọn ọmọ tó bí sí UK ló máa lọ gba ilé tó kọ́ sí Nàìjíríà báwọn fámìlì kan ló máa padà jókòó tì ilé tó ti torí ẹ̀kọ́ ilé tó ń kọ́ àti ilé tí ọkọ rà sábúrọ̀dù tó ti torí ẹ̀ tó lé ọkọ kúrò nílé kọ́kọ́ yẹn máa wá máa ṣiṣẹ́ lọ bí erin kó máa ṣiṣẹ́ lọ kó máa mówó wá á dẹ̀ máa sanwó bóyá $1,000 ní bóyá $2,000 lónà lá máa san lórí ilé yẹn every month ìwọ wá jókòó síbẹ̀ ìrònú yẹn ni máa yẹn dẹ̀ padà wá sínú ilé yẹn ó dẹ̀ ṣùtì wúmà yẹn ó wá ṣùtì ẹ̀ tó tún wá sun pé ó yá dìde nísìnyìí wípé iṣẹ́ tó nǹkan tóun fi gbogbo ọjọ́ ayé òun ṣiṣẹ́ fún òun á mú wá gbà lọ́wọ́ òun wá ní kó máa rìn kiri street ṣó dáa bẹ́ẹ̀ now pláàni tí àwọn ọ̀rẹ́ kọ̀wé obìnrin yẹn pláàni yẹn tó lò nísìn ṣó fẹ́fọ́ ẹ dáhùn ṣó fẹ́fọ́ ẹ ẹ̀bọ́n ló ti pa ẹ́ nísìn ó pa obìnrin yẹn dànù ìgbà tó pa obìnrin yẹn dànù now nísìn yìí
àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ tí wọ́n ń kó ẹ níkọ̀kúkọ̀ tí wọ́n ń kó ẹ pé yẹn kó lè dànù ní kó ṣe gbá kan ṣọ́ máa dúró tiẹ̀ lẹ́yìn kan bó ṣe mímọ̀ yẹn ṣe pátán nísìnyìí lẹ́yìn káwọn yẹn wá dúró tì kán mọ bó ṣe máa sín. Now máa yẹ dẹ̀ ti mọ̀ pé ẹni tó bá ti pààyàn òfin ìlú ń bọ̀ wọ́n ń bẹ̀yẹ ni ìdá kan fi sí 50 years imprisonment 30 years imprisonment I don't know. Now máa yẹn ní láti shoot ara ẹ̀ náà tó pa rẹ̀. Ẹ jọ̀ọ́ kí wá ló dé àǹfààní kí ló máa bá ọlọ́ṣẹ́ máa sọ̀rọ̀ yẹn ẹ tó dé ìyẹra ayé tó so ẹ̀mí ẹ̀ nù. Now nísìnyí ó mú tiẹ̀ ó fi pa ọkùnrin yẹn because depression ló mú ọkọ yẹn tó fi pa ìyàwó yẹn tóun náà dẹ̀ pa rẹ̀. Ẹ jọ̀ọ́ àwọn ọmọ tán bílẹ̀ nǹkan báyìí gọ́fìmẹ̀ntì ló máa padà kọ́ àwọn ọmọ. Ẹ má jẹ́ kí parọ́ fún yín kí gọ́fìmẹ̀ntì dẹ̀ lè tó lè sọ wípé wọ́n tọ́jú àwọn train àwọn ọmọ yẹn ní ọ̀nà tẹ́yìn pẹ́rẹ́ǹtì fẹ́ ó tèkì grace àfi tọ́nà bá sọ pé yes ọmọ yìí o ọmọ gidi ló máa yà láyé because ọ̀hún ní train ẹ̀ bẹ́yìn gan ṣe fẹ́. Now ọkọ nísìn ó parẹ̀ ó ṣù tìyàwó gbogbo ilé tíyàwó kọ́ gbogbo owó tó ní báǹkì gbogbo ẹ̀yìn ìsìn gọ́fìmẹ̀ntì gbẹ́sẹ̀ lé ó yá kí ló kù ẹ dáhùn kí ló kù fún ẹ. Àwọn ọmọ ní ìsinyìí tó bí gọ́fìmẹ̀ntì máa gbà ní because wọn lè send àwọn ọmọ lọ sílé ibẹ̀ yẹn ló bí wọn sí àwọn ọmọ ti di citizen already. Kí ló dé ẹ̀yin obìnrin ẹ má jà bà ayé jẹ́ kò sí family tí ò ní issue kò sí family tí ò ní issue kò sí no family is how do they call it no family is perfect no ṣòro tó bá rí family tó perfect wàá kí tó jẹ́ pé ọkọ máa jáde lọ láàárọ̀ ìyàwó náà jáde lọ láàárọ̀ wọ́n á dé lálẹ́ wá kọ̀ọ̀kan kí wọ́n àdàlẹ́ ọ̀ní kìnìkan káàbọ̀ kúlé ọ̀hún ọjà àwọn ọ̀ṣẹ́ nìtì ọ̀hún ní argument kì í ṣe pé violent kìnì mò ń try ti sọ ọ́ but tí pé kò sí pé báwo lè ṣe lè kìnìkan kọ́ńtà àjọ takò ọ̀rọ̀ sọ kò sí yẹn ẹ má jẹ́ parọ́ fún yín ìdílé yẹn tún kábọ̀ díẹ̀díẹ̀ ẹ gbàgbé ìdílé yẹn tún ká díẹ̀díẹ̀ kò sí bí ọkọ tìyàwó ṣe máa wà tí wọn ò ní jà ẹ má jà ṣùgbọ́n ẹ parí ẹ má jẹ́ kára tá máa bá yín dá sí ẹ̀yin obìnrin kẹjẹrẹ ẹ má máa wo nǹkan táwọn yòókù ń ṣe ẹ ṣe wọn bá tágbára yín ká ẹ ṣe wọn bá tí ọkọ yín bá ń lágbára láti ṣe fún yín ẹ ṣe fún wọn àbí ẹ ṣe nǹkan tí ọkọ yín bá lágbára láti ṣe ẹ gbà bẹ́ẹ̀ kí ló dé ṣógun láyé ni ẹ máa múlé onílé àbẹ́ làwọn obìnrin náà àwọn yẹn náà múlé onílé wá dàrú ìwọ obìnrin náà àwọn obìnrin ẹgbẹ́ náà ló sì máa kí ni òun ti lọ́kàn òun bọ́ síta òun lòun jogún lé nìsín kí ló dé ṣógun láyé ni ó gbàgbé ọjọ́ alẹ́ tó máa kúwọ́ nìkan tó máa jẹ́ pé tí ń pé 50 60 80 ìwà tẹ́yìn náà wá wù fún bàbá wọn níjọ́ kìíní àná àwọn ọmọ yẹn náà àwọn ọmọ wọn ẹ̀sìnrà àwọn ọmọ wọn lọ́kùnrin àwọn náà wá fẹ́ ìyàwó àwọn yẹn náà máa wùwà yẹn fún yín àbẹ́ tí rí àwọn ìyàwó ọmọ míì tán máa sọ pé àwọn ò tiẹ̀ fẹ́ rí ìyà kan wọn rárá wọn ò tiẹ̀ bí pé kí ìyàwó kan wọn ti kú káwọn tó fẹ́ ọkùnrin yẹn ni ṣìbẹ́yìn náà rí ohun kan tí mo mọ̀ ní pé àṣesílẹ̀ làbọ̀ wá bá o tí o bá rí ọkùnrin yẹn yípo da ó handsome ó fine ibi táwọn òbí ẹ̀ tọ́ dé tó gbẹ̀kọ́ o ò lè sọ pé o máa fẹ́ o wá fẹ́ tó ní kó má tọ́jú àwọn òbí ẹ̀ o ní kó má ṣe fábùrù ẹ̀ ó ní kó má ṣe fábùrù ẹ̀ ìwọ nìkan wá ń dáyà dé ó wá ní fámìlì tiẹ̀ nìkan ni ṣáyé yín ló wà ní kí ló dé ẹ̀yin obìnrin ẹ gbágbára lẹ̀ bínú Ọlọ́run ń bọ̀ lórí yín láìpẹ́ ṣẹ́rí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ bá lọ ti ọwọ́ ọmọ yín bo aṣọ ìbínú Ọlọ́run bọ̀ lórí yín láìpẹ́ àbí kẹ́ lọ ṣe àtúnṣe ó di ọjọ́ alẹ́ kẹ́ tó mọ̀ nígbà tí kinní yìí tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe yín àbí tára bá rìn yín ó ti yé yín bẹ́yẹn tẹ́ ní ìdí kinní yìí ṣọmọ yín tó wà ní yàrá ló máa bá yín ṣe àbí kinní kí lẹ́ ń pè kinní dídó yẹn lẹ́ máa lò tá ló máa fọwọ́ ra yín lára tá ló máa bá yín gbé ìyá àbèjì yín jó ó dọjọ́ alẹ́ ẹ wá máa fọwọ́ ha ògiri báyìí ó dọjọ́ alẹ́ o tẹ́ tó mọ̀ wípé aláǹbùrẹ́là bó ṣe máa sọ ìwà yẹn ẹrù ni kí ló dé ẹ̀yin obìnrin ẹ jẹ́ gbágbára lẹ̀ ẹ jẹ́ ká máa mọ àwọn tí a máa fọ̀rọ̀ lọ ẹ jẹ́ ká máa wọ àwọn tó máa fọ̀rọ̀ lọ àwọn ṣẹ́rí ní Europe yìí o UK o anywhere ní outside country tí o bá ṣọ́ra ẹni tí o máa fọ̀rọ̀ lọ
ṣọ́ra àwọn tó ń fọ̀rọ̀ lọ yẹn àwọn gangan lọ ọ́ retí pé kó bọ́ta káwọn wọlé ni and there's nothing you can do tó bá ti lè bímọ fọ́kọ ẹ̀ ó parí nìyẹn wọ́n á wá jókòó tí àgàgà kọkùnrin yẹn náà sì tún wá nílé wọ́n wá jókòó tì báyìí ni kí ló dé tẹ́ ń bó wà tọkọ ẹ bá jà ẹ̀dẹ̀ parí ẹ̀ ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ara yín lẹ fi fẹ́ ra yín kí ló dé tẹ́ ń bayé jẹ́ kí ló dé tẹ́ ń mú àwọn ọkùnrin tẹ́ ń gbé wọn sí depression tẹ́ ń pa wọ́n lọ́jọ́ àìpé tẹ́ jẹ́ kí òbí wọn jèrè wọn kí ló dé ṣùgbọ́n ẹ rántí o ipá yìí náà bímọ o ipá yìí náà bí ọmọ kí mo sọ ẹ rántí ipá yìí náà bí ọmọ kẹ́ wo ọjọ́ iwájú àwọn ọmọ yín tó bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ dénú ò ní ti bàbá ọmọ ẹ bọ́ síta o àwọn ọmọ kẹjẹrẹ tó wà ní Europe yìí ní western àbí wọ́n lè ṣe wọ́n sọ́jàre tó wà ní outside country yìí ó lè nà wọ́n lẹ́yìn kó máa bá wọn wí lẹ́yìn kó kò máa fẹnu bá wọn sọ̀rọ̀ ni because tó nà wọ́n tán rápá lọ́wọ́ ẹ̀ lára wọn ní school wọ́n máa ń ṣèkára wọn wò wọ́n bá rápá lára wọn ìní wọ́n máa wá gbọ́ ọmọ ẹni wọ́n fẹ́ gbọ́ ní explanation ṣùgbọ́n bàbá ọmọ tó yẹ kó bá ọmọ wí ìfòtò kí bàbá yẹn kó máa na ọmọ yẹn kó kàn fóun ọkùnrin àti bàbá kó fi bá ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ yẹn á gbọ́ ṣàmọ̀ àwọn ọmọ míì wà tó jẹ́ pé wọ́n bẹ̀rù bàbá wọn ju ìyá wọn lọ àwọn ọmọ míì náà dẹ̀ wà tó jẹ́ pé wọ́n bẹ̀rù ìyá wọn ju bàbá wọn lọ ṣùgbọ́n tẹ́yìn méjèèjì bá jọ pawọ́ pọ̀ tẹ́jọ bá àwọn ọmọ yìí wí ẹ̀ jèrè wọn ẹ má jà báyé jẹ́ ẹ má jà bà ọjọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́ ẹ má jẹ́ kí ègún tí ẹ̀yin ìyá gbé kalẹ̀ kẹ́ máa lé ọkọ kúrò nílé kẹ́ máa jogún lé kọkàn yẹn máa rìn kiri tí inú ọkàn rìn tọkùnrin yẹn gan ò bá sọ̀rọ̀ torí pé ó bímọ fún ẹlẹ́dàá máa jà lórí àwọn ọmọ because kó lè sọ ẹ̀ kí ẹlẹ́dàá kó lè san ẹ̀san nǹkan tó o ṣe fún ọkùnrin yẹn padà orí àwọn ọmọ ẹlẹ́dàá ti máa jà àbó o rò bẹ́ẹ̀ o rò yí pé nǹkan tí wọ́n ṣe fún ọkùnrin yẹn tọkùnrin yẹn ò bá sọ̀rọ̀ gan wípé torí pé òun bímọ fún òun tó lè bọ́ta tí ò sọ̀rọ̀ ṣé wọ́n mọ̀ pé ẹlẹ́dàá ẹ̀ orí àwọn ọmọ ló ti máa jà ni bàdáǹtà ẹlẹ́dàá wọn bá jà lórí àwọn ọmọ máa fún wọn obìnrin yẹn ní wàhálà lọ́jọ́ alẹ́ ẹ mọ̀ àbí ẹ ronú débẹ̀ ẹ ṣáà ronú bẹ́ẹ̀ ṣe fẹ́ commercial ẹ ronú bẹ́ẹ̀ ṣe fẹ́ gbálé lọ́wọ́ ọkùnrin yẹn kẹ ṣáà ti kọ́kọ́ wọ́kùnrin kan kẹkàn bímọ méjì fún kẹ fílẹ̀ kẹ máa ṣe kinní actually mi ò sún àwọn violent o tó jẹ́ pé ọkọ máa fún wọn ní pọ́ńṣì nílé mi ò sọ yẹn o tó bá jẹ́ pé ó níyẹn lẹ wà ń tiyín kí ló ṣẹlẹ̀ ẹ kó kángára yín ẹ mọ́ ọ̀tá ẹ kó kángára yín ẹ bọ́ ọ̀tá mi ò lè sọ pé kẹ dúró ti violent mi ò sọ yẹn o ṣùgbọ́n tó bá jẹ́ wípé ọkùnrin yẹn kì í ṣe pé violent wà láàrin yín ẹjọ́ ń jà ìdẹ̀jọ́ máa yanjú ẹ̀ tí ó jẹ́ pé wo obìnrin náà kẹ̀dẹ̀rẹ́ yìí kì í ṣe pé òun kọ́ rẹ̀ kiri débi pé wọ́n máa kó ẹ níkọ̀ọ́kùkọ̀ débi pé wọ́n máa kó ẹ pé kó kúrò nílé ó mọ̀ sáwọn obìnrin dàbí mo ṣe dà ní wọ́n ìwọ tó lọ́kọ tó lọ ń fa tó ń bẹni tó ìwọ tí o ní ọkọ jàre tó lọ ń bá ẹni tí ò lọ́kọ tó ń bá aṣọ rẹ̀ kí ló máa sọ bí wọn náà ṣe máa kúrò ní ọkọ yẹn ló máa wá gbogbo ọ̀nà tí wọn náà fi kúrò ní ọkọ rẹ̀ tẹ́jọ́ máa wà bákan náà ló máa wá kí là ń sọ yìí ilé ayé ẹsẹ̀ mẹ́fà ẹ wá mọ́kùnrin ẹ̀ dà sí oh God mo gbọ́ sórí kan woman yẹn pé ha nǹkan tíyàwó òun fojú òun rí inú ilé kò lè sọ̀rọ̀ woman yẹn wọ́n sọ fún yẹn pé kó fóun ní nọ́mbà ìyàwó ẹ̀ wípé kóun pè ìyàwó ẹ̀ ó ní ó fẹ́ lóun bọ́ta kúrò nílé ìmájì kí ló dé ìfẹ́ ọjọ́ kìíní àná ń bo lẹ fi sí ẹ̀yin obìnrin níbo lẹ fi sí ẹ̀dẹ̀yẹ bá yé àwọn ọmọ yín jẹ́ kẹ́tẹ́ ìròbó yẹn bá yé ọkùnrin yìí jẹ́ sísè bá ti sí violent ẹjọ́ jàkẹ́yìn ọjọ́ ẹ̀ fine títí kẹ́ tí wọ́n á lè bọ́ síta fún gbogbo nǹkan tó fi ogún ara ẹ̀ ṣiṣẹ́ fún ẹ wò tí bá ní kí n máa sọ lọ in fact spirit á máa gbé mi gidigidi gan ni kí ló dé ṣùgbọ́n ẹ rántí o ẹ lọ jáwọ́ o ẹ lọ ṣe àtúnṣe o gbogbo ẹ̀yin obìnrin especially ẹ̀yin obìnrin UK yẹn ẹ lọ ṣe àtúnṣe o ẹ lọ ṣe àtúnṣe torí ọjọ́ alẹ́ o ẹ mọ̀ ẹ̀rọ bóyá ẹ ti lọ́kùnrin yẹn ẹ ti ṣàṣegbé ẹ ti lé dànù nígbà tẹ́ bá lé dànù ẹ mọ wẹ́rẹ̀ àbá òtẹ̀ tọkùnrin yẹn bá wá padà kú nǹkan ṣẹ́rù bóyá ẹlẹ́dàá ẹ̀ máa dáríjì èyí ó máa dáríjì ẹ̀ ni kò lè dáríjì ẹlẹ́dàá yẹn á máa jà lórí àwọn ọmọ yẹn ni àwọn àdìpá àwọn ọmọ yẹn á máa fún ẹ wàhálà táwọn ọmọ yẹn bá wọn fún ẹ wàhálà wò wá nínú dùn lórí àwọn ọmọ yẹn wàá máa ṣépè fáwọn ọmọ yẹn ìgbà tó bá tún ṣépè fáwọn ọmọ yẹn tó ti páwọn náà tún bímọ kí nìyẹn ṣebí kí nìyẹn tí generation yẹn ní ìṣó ti ń lọ pẹ̀lú ìwà burúkú tí wọ́n kọ́kọ́ hù sílẹ̀ báyìí
now ìwọ máa ṣépè fọmọ kò ní ṣe kíní kan fún lágbájá nítorí pé kò tọ́jú kò ṣe kíní kan kò ní ṣe gbá fún kò ní ṣàwo fún irú ìyàwó wo ló lọ fẹ́ ìyàwó òṣì ìyàwó kíní mọ orú àwọn kan bẹ́ẹ̀ náà now ìwọ ń sọ bẹ́ẹ̀ sọmọ ìwọ ti gbàgbé pé bàbá wọn tí wọn náà lé níjọ́ kìíní àná tí ò sọ̀rọ̀ ìwọ ti wà pẹ́lẹ́ dẹ́ ló ń fìyà jẹ ẹnìyẹn náà tún wá bímọ ọmọ tiẹ̀ náà á tún wá máa ṣe bẹ́ẹ̀ fún òun náà ẹjọ́ ṣé ègún yẹn ò ti ń lọ kí ló dé ẹ̀yin obìnrin ẹgbàgbára sílẹ̀ ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni ẹ ṣe àdúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ ó ṣe fún ètò tèmi because ọ̀rọ̀ yẹn ti wà lọ́kàn mi láti bí some days but I really thank God I'm so happy that I see it out. I'm so happy. I think my body is my body is okay now. So ẹ ṣé ẹ bá wa share. If you have anything to say, just put it in the comment section. If it's in the comment section. Ẹ jẹ́ ká ṣíra wa létí kò sẹ́ni tó gbọ́n tán nílé ayé. Èèyàn máa ń wá ọgbọ́n kún ọgbọ́n ni. Èèyàn máa ń wá ọgbọ́n kún ọgbọ́n ni. Ẹ má jẹ́ ká máa wá ẹ̀gọ̀ kún ẹ̀gọ̀. Ẹ jẹ́ ká máa tẹ̀lé àwọn ọ̀dà bí mo ṣe dà. Mi sọ ẹ bá rí nínú ọ̀rọ̀ mi mo try ti sọ pé mi ò sọ tàwọn violent o tó jẹ́ pé punching bag ní ọkọ ẹ̀ ń fi ẹ́ ṣe nu ilé o mi ò fara mọ́ yẹn o kẹ́rù ẹ̀ kó máa lọ jẹ́jẹ́ ṣùgbọ́n pé kọkùnrin yẹn wá ara lé kẹjọ máa gbé ń bẹ̀ kó tún wá mọ́kùnrin ọ̀hún náà kó wá lè bọ́ta kí wọ́n wá máa jogun lé kọkùnrin yẹn ṣẹ̀tún máa kọkùnrin yẹn máa wá máa sùn ta kó tún máa sanwó ilé tí wọ́n ń gbé ń bẹ̀ gbogbo wa la máa ṣiṣẹ́ tá a máa jèrè o ẹ jẹ́ ká lọ yíwà padà ìbínú Ọlọ́run ń bọ̀ láìpẹ́ ẹ lọ yíwà padà ìbínú Ọlọ́run ó ṣe kí ni ó ń bọ̀ láìpẹ́ ẹ wá máa sọ pé Europe la wà UK la wà kinní kan la wà so àṣà Nàìjíríà ò débẹ̀ báṣà Nàìjíríà ò bá tiẹ̀ débẹ̀ ìwọ òde yára ẹ̀ ń brain now ìdílé wo ní dàrú o ìdílé wo ní túká lẹ́ẹ̀kan sí ṣe rí àwa obìnrin tẹ́ mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ ọkọ yín ẹ nífẹ̀ẹ́ ọmọ yín tẹ́ mọ̀ wípé ẹ fẹ́ kí ìdílé yín dàrú ṣe rí lọ́wọ́ báyìí ohun tí a mú mi rí ni láti bí oṣù mélòó kan mo ti I think I've done the video mo ti ṣe fídíò yẹn bóyá mo kàn ṣe sí audio mo kàn send ẹ̀gbọ́n yẹn ní I don't know or maybe bóyá mo tẹ̀ ṣe sí I don't know mo tẹ̀ rántí ṣá ìwọ obìnrin tó mọ̀ pé ó ṣàfẹ́ kí ilé ẹ dàrú ó nífẹ̀ẹ́ ọkọ onífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ tọ́kọ ẹ bá tiẹ̀ wùwà kan àdúrà ni kò máa fi tì í since tí ò ti sí violet ń bẹ kò sẹ́ṣẹ̀ ń bẹ kò sí gbàgbós bẹ́ẹ̀ àdúrà ni kò máa fi ràn lọ́wọ́ kó lè bá mọ̀ tó bá ti ọkọ ẹ síta thousands of obìnrin wà ń ta nísìn èmi nílé ayé nìsan lóbìnrin ti pọ̀ ju ọkùnrin lọ so ẹni ọkùnrin tó ti bọ́ tàwọn yẹn máa hàn ni ẹ dáhùn ni so wọ́n tó mọ̀ pé nífẹ̀ẹ́ ọkọ nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ ò fẹ́ kílẹ̀ ẹ dàrú ò fẹ́ kílẹ̀ ẹ túká ohun tá a mú mi nígbà yẹn náà ni pé èṣù da wolf that is ìkòkò ní Yorùbá wolf ó dá sí gbogbo ayé kó máa wá wọnú ìdílé náà á máa dàrú nǹkan tí ò tó nǹkan á mú jà wá nǹkan tí ò tó nǹkan á mú wàhálà wá nǹkan tí ò tó nǹkan á mú separation wá lórí pé ẹ̀kànjọ́ wọn á gí ọ̀rọ̀ lásán á mú separation wá at the end of the day bóyá bí oṣù kan oṣù mẹ́ta oṣù mẹ́rin tẹ́ ti fi ra yín láwọn ẹni sùúrù kí ló fàjà gangan náà ẹ̀ ní mọ̀ náà wọ́n tó mọ̀ pé onífẹ̀ẹ́ ọkọ onífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ both ọkùnrin àti obìnrin tó nífẹ̀ẹ́ ìdílé ẹ tó fẹ́ kí ìdílé ẹ dàrú tó fẹ́ máa jìyà ọjọ́ alẹ́ ọkùnrin àti obìnrin ẹran gàdúrà tó ìdá kò jẹ́ muslim kò jẹ́ christian kò tẹ̀ má lọ ṣọ́ọ̀ṣì kò má ṣe nǹkan kan rárá kò tẹ̀ má màdúrà gbà ìwọ kan ṣáà máa jí láàárọ̀ kó máa fi ẹsẹ̀ méjèèjì báyìí kó máa fi tẹ orí rọ́ọ̀gì orí kẹ́pẹ̀tì ẹlẹ́lẹ̀ kó dẹ̀ máa gbàdúrà pé ìwọ Ọlọ́run mo ṣe jí láàárọ̀ ìdílé mi má jò dàrú ìkòkò ayé má jò wọnú ìdílé mi ìkòkò ayé má jò tú ìdílé mi ká Olúwa ìkòkò ayé má jò bá ìdílé mi jẹ́ ìkòkò ayé má jò wọnú ìdílé mi tó bá tiẹ̀ mọ̀ nǹkan kan sọ just say it ìdílé wo ní dàrú ìdílé wo ní túká àwọn tí ìdílé wọn dẹ̀ ti dàrú tó ti túká Ọlọ́run bá wọn tún ṣe àti ẹ̀yin tó jẹ́ pé gbọ́ yìí sọ yìí lẹ́ ń ṣe ẹ̀ ń gbọ́wọ́ rẹ̀ fi ń dalé yín rú ẹ̀yà ara yín brain ìbínú Ọlọ́run bọ̀ wá sórí yín láìpẹ́ o ẹ̀yà ara yín brain ẹ ti gbọ́ ẹ ṣé o ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe ẹ bá wa comment ẹ bá wa tẹ notification bell so that anytime I upload you'll be the first person to see
So anything tẹ́ bá fẹ́ sọ, just put it in the comment section, okay, so that I can just come on live, then we do the video, what do they call it, online, this thing, then we talk about it. Let's talk about it. Ẹ jẹ́ ká fúnra wa ní brain, ẹ jẹ́ ká yá ara wa ní brain. Tó bá tiẹ̀ wá mọ̀ kankan sọ láyé o, màdúrà gbọ́ mọ̀ kankan gbà. Ṣá máa gbàdúrà pé ìwọ Ọlọ́run wò fún ayé, má jò wọnú ìdílé mi, wò fún ayé, má jò wọnú ìdílé mi, ìkòkò ayé, má jò wọnú ìdílé mi. Ìwọ tó bá dẹ̀ jẹ́ Christian tó jẹ́ Muslim náà, máa gbà bó bá ṣe ń gbà, bó jẹ́ kó jókòó sórí awọ ni, tó bá ń kírun ni, tó bá kírun tán wà dẹ̀ ṣàdúrà wà gbọ́wọ́ ẹ̀ báyìí. Ìwọ Ọlọ́run ìkòkò ayé, má jò wọnú ìdílé mi. Kò sádúrà tọ́lọ́run ò gbọ́ o. Kò sí àdúrà, ẹ má rò bóyá Ọlọ́run ò gbàdúrà. Irọ́ ni, Ọlọ́run gbọ́ àdúrà dáadáa. Ìwọ tó bá jẹ́ Christian náà, dandan kan ni kó gbàdúrà lọ rẹ́rẹ́rẹ́rẹ́, kò ní ètò yẹn. Ìwọ Ọlọ́run mo tún ti jí lé ní o. Ìkòkò ayé má jò wọnú ìdílé mi o. Ìkòkò ayé má jò tú ìdílé mi ká o. Ẹni tó da ìdílé mi rí tó ìdílé mi ká, bá mi lé wọn jìnnà o. Gbogbo ẹ̀ la máa gba, kì í ṣe pa máa wá délé ọkọ tàkàn máa jókòó tẹ̀tẹ̀ rẹ̀. Ẹ jẹ́ ká já ládùúrà, kì í ṣe aládùúrà gbá èlò náà. Ẹ jẹ́ ká já aládùúrà níwọ̀n bá tágbára wa bá gbé. Ẹ ṣáà jẹ́ ká máa fẹnu wa gbàdúrà. Ẹnu wa làṣẹ wà. Ẹ jọ̀ọ́, ìdílé wo ni dàrú, ìdílé wo ni túká. Ẹ ṣé, mo really appreciate. Thank you. See you next time. Bye.